MPN nígbà náà àwọn ọmọ wọn tí wọ́n bí nínú àwọn ọmọ wọn ni Bukola Saraki wà, nínú wọn ni Gbémisọ́lá Saraki wà. Bukola Saraki yìí lẹ́yìn ìgbà tí bàbá lò títí wọ́n gbé lé Bukola Saraki lọ́wọ́. Bukola Saraki náà tún ṣe gómìnà fọ́dún 8 nípínlẹ̀ Kwara. Lẹ́yìn tó tún kúrò nípò gómìnà òun ló gba lẹ́gbìmọ̀ aṣòfin àgbà wa lọ. Ó ṣe títí lẹ́gbìmọ̀ aṣòfin àgbà wa, ó tún di ẹni tó jẹ́ ààrẹ pátá fún lẹ́gbìmọ̀ aṣòfin àgbà wa, Senate President l'Abuja. Ṣé wá rí Gbémisọ́lá Saraki ń tiẹ̀? Ìyẹn náà bá tún wòye pé èmi ọmọ Olúṣọlá Saraki ọmọ tẹ́ a bá bí ẹ̀yà náà ni ó mọ̀jọ́. Òun náà ó dọ̀kan lára ọmọ lẹ́gbìmọ̀ aṣòfin àgbà wa. Ẹ̀já kúrò ó de ní. Bàbá kan wà tí wọ́n ń pè ní Richard Akínjídé. Ṣé ẹ rántí bàbá Richard Akínjídé? Bàbá Richard Akínjídé yìí agbẹjọ́rò legal luminary ni wọ́n. Wọ́n ti fìgbà kan rí tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ alákòóso tó wà fétò ẹ̀kọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìgbòho tún yá ó di sáà kan wọ́n kúrò ní alákòóso tó wà fún ètò ẹ̀kọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n bọ́ sí alákòóso tó rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ wa, Minister for Justice lórílẹ̀‐èdè yìí náà ni. Ẹgbẹ́ òṣèlú National Party of Nigeria NPN làwọn náà wà lọ́dún 1978. Bàbá yìí Ìgbòho ni wọ́n yàn wọ́n gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì tó wà lórí ọ̀rọ̀ òfin fẹ́gbẹ́ òṣèlú NPN. Ọmọ wọn obìnrin kan wà, Jùmọ̀kẹ́ Akínjídé ni wọ́n ń pè é. Òun náà ti gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọn. Jùmọ̀kẹ́ Akínjídé yìí lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ètò òṣèlú wa yìí náà ó ti di alákòóso tó wà fún ọ̀rọ̀ abẹ́lé tó ní ṣe pẹ̀lú olúùlú orílẹ̀‐èdè Nàìjíríà. Nígbà tí Goodluck Jonathan tóun di ààrẹ lórílẹ̀‐èdè yìí. Ẹnì kẹta Adégòkè Adélabú. Adégòkè Adélabú ni wọ́n ń pè ní Pẹ̀nkẹlẹ́mẹ́sì nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn. Adégòkè Adélabú ni. Adégòkè Adélabú yìí bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ètò òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ tàbí tá a bá ń sọ lẹ́kùn kò jẹkùn tá a mọ̀ sí South Western ńgbà náà ẹ lè gbàgbé orúkọ Adégòkè Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́sì. Ó ti fi ìgbà kan rí tẹ́lẹ̀ tó jẹ́ alákòóso tó wà fún ọ̀rọ̀ ohun àlùmọ́nì lórílẹ̀‐èdè yìí láàrin oṣù kìíní ọdún 1955 sí ọdún 1956 ọdún kan náà ni tòdó oṣù kìíní sóṣù kìíní ni. Adégòkè Adélabú yìí òun ló bí ẹni tó ti fìgbà kan rí tẹ́lẹ̀ tó jẹ́ igbákejì gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ wa, the deputy governor ní Central Bank of Nigeria CBN, tó tún wá jẹ́ pé òun ni alákòóso lọ́wọ́lọ́wọ́ báyìí jẹ́ ẹ ti mọ̀ tó jẹ́ alákòóso tó ń rí sí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná wa Minister of Power. Ẹ̀yin náà mọ̀nàmọ́ná tó ti di nǹkan míì báyìí ẹ ti mọ̀ bàbá rẹ̀ gangan Adégòkè Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́sì ọmọ òun náà ni olóyè Adébáyọ̀ Adélabú tó jẹ́ alákòóso lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó wà ní ẹgbẹ́ òṣèlú APC, ó ti jáde bí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Ó jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú Akọ́ọ̀dù ó lulẹ̀, jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú kan náà ó lulẹ̀, ṣùgbọ́n lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC ló wà. Ó ń díje dupò gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí ó mọ̀ díje dupò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹnì kẹrin ààrẹ wa tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà, ọmọ olówó òdùrú, ẹbọra gbogbo ìlú Òwu, balógun gbogbo ìlú Òwu, ẹ̀kẹ́rin gbogbo lẹ́gbàá, olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́. Ṣé ẹ ti rántí bàbá? Bàbá àwọn náà wọ́n ti ṣe ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà fún ọdún 8 lórílẹ̀‐èdè yìí náà ni, kò tí ì pẹ́ jù náà, kò tí ì jìnnà. Ọmọ wọn ọ̀jọ̀gbọ́n Ìyábọ̀ Ọbásanjọ́ àwọn náà wọ́n ti ṣe alábòjútó ní ìpínlẹ̀ Ògùn lọ́dọ̀ wa èé lórí ètò ìlera. Alábòjútó wọn ṣe Commissioner for Health ńgbà náà, wọ́n tún kúrò ńbẹ̀. Àwọn náà jẹ́ ọ̀kan lára ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà tó ṣojú ẹkùn ìdìbò tó jẹ́ ti àárín Ògùn Central Senatorial District nípínlẹ̀ Ògùn lọ́dọ̀ wa ń bí. Ṣé ẹ ti rántí wọn? Ìgbà ẹni wọ́n ń jẹ́ Ìyábọ̀ Ọbásanjọ́ Bello, wọ́n ti di prof báyìí, ọ̀jọ̀gbọ́n ni wọ́n wà láwọn tí wọ́n ń díje dupò gẹ́gẹ́ bí ẹni tó ń díje dupò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn. Ṣé ẹ mẹ́nìkan tí wọ́n ń pè ní Alhaji Lai Muhammed? Èmi ò mọ̀ ọ̀ràn yín létí akáìfù la lọ kó àwọn eléyìí sí ká lè mọ ọ̀ràn ra wa létí ni. Alhaji Lai Muhammed tá à ń sọ yìí òun ló jẹ́ pé alukoro àgbà fẹ́gbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ rí ni wọ́n kó tó di pé wọ́n wá yàn wọ́n gẹ́gẹ́ bí alákòóso tó wà fọ́rọ̀ ìròyìn àti àṣà lórílẹ̀‐èdè Nàìjíríà. Alhaji Lai Muhammed ni kẹ́sì mọ̀ pé ìpínlẹ̀ Kwara
òun ni wọ́n ti wá. Alhaji Lai Muhammed yìí wọ́n jẹ́ ọ̀kan gbòógì bá a bá ń sọ̀rọ̀ nípa ètò òṣèlú tó jẹ́ ti ìpínlẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọmọ wọn kan wá wà, ọkùnrin ni, Fọlájìmí lórúkọ rẹ̀. Òun náà ó jọ kan lára àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tí ń bẹ nípínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ báyìí. Kódà Ìkẹjà constituency 1 òun náà ló ń ṣojú nípínlẹ̀ Èkó. Ó kúrò ní Kwara, ọmọ ọ̀lẹ́la Yorùbá, ó tún padà wá pínlẹ̀ Èkó. Ó wá wà lára àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin, ọ̀kan lára àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Èkó ní Lagos State House of Assembly. Àlàó Akálà olóògbé ṣe ẹ ti rántí, ẹ máa dé bí mo ti ń kà wọ́n lẹ̀. Àlàó Akálà yìí ṣe ẹ rántí pé òun náà ó ṣe gbákejì gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Ìgbóyà ó di gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Òun náà wá lọ́mọ kan, ọkùnrin lọ́mọ tiẹ̀ náà, Ọlámíjù Akálà. Òun náà ti fìgbà kan rí pé òun náà fẹ́ dupò èyí tí bàbá òun náà tó jẹ, bàbá òun jẹ gómìnà, àfikọ́mọ náà kó tún jẹ gómìnà. Òun náà fẹ́ gbìyànjú ẹ̀ tẹ́lẹ̀. Ó ti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú tó jẹ́ ti APC. Báyìí bá a ti ń wù yìí. Odúmẹ́kù Ojúkù ṣe é rántí Ojúkù, ẹ̀jẹ̀ ń pè lójúkù, bẹ́ẹ̀ bá rántí ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n Odúmẹ́kù Ojúkù ló kọ wọn. Bẹ́ẹ̀ bá rántí ìgbà ayé Biafran, ìjà tó jẹ́ ti Biafran, ìyẹn ló ṣe jẹ́ pé lóde àwọn ẹ̀yà Ìgbò kwenu kèédú ọ̀dìmá Ìgbò kwenu Ojúkù kwenu Odúmẹ́kù kwenu. Wọn ò lè gbàgbé láyé yìí lórí ọ̀rọ̀ Ojúkù yìí. Bẹ́ẹ̀ bá mẹ́gbẹ́ òṣèlú kan, ẹgbẹ́ òṣèlú alákùkọ adìyẹ APGA, All Progressive Grand Alliance, òun gangan ló lórí ẹgbẹ́ òṣèlú yìí kó tó ní kó jáde láyé lọ́dún 2011. Ìyàwó tó wá fi ilẹ̀, agbẹjọ́rò ni, oníṣòwò ni, Bianca, òun náà bá tún tẹsẹ̀ bọ ètò òṣèlú yìí. Èmi ni tí ń tòótọ́, ó lọ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà ń gbò gba tíkẹ́ẹ̀tì lábẹ́ ẹgbẹ́ òṣèlú APGA. Wọn wá ní sọ̀rọ̀ kí wọ́n mọ̀ sọ̀rọ̀ ìyàwó ẹ̀ mọ́, torí bàbá ti lọ, bàbá kú, nígbà ọkọ bá lọ, ìyàwó náà ṣáyà, ó tún bá gba bátìn lọ́wọ́ ọkọ rẹ̀. Ó ti di ti mọ̀lẹ́bí. Ṣé ẹ mọ Umaru Shinkafi ṣe é sì rántí àbẹ́ ti gbàgbé? Umaru Shinkafi ó wà lára àwọn agbátẹrù ìyẹn ní Nigerian National Congress NNC. Umaru Shinkafi yìí inú ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti parẹ́, ìyẹn National Republican Convention NRC, ẹgbẹ́ ẹlẹ́yẹ, ṣe é rántí NRC àti SDP ni wọ́n jọ ń lò gbàǹgbà náà. Wọ́n ní NRC ẹgbẹ́ ẹlẹ́yẹ ni, SDP ẹgbẹ́ ẹlẹ́ṣin. Ìyẹn lẹ́ẹ̀fì rántí Umaru Shinkafi. Ṣé ẹ wá rí Umaru Shinkafi yìí? Ó lọ́ ọmọ obìnrin kan, ìkànnù wọn mọ̀ jẹ́ Hajiya Fatima Umaru Aliu Shinkafi. Hajiya Fatima Umaru Aliu Shinkafi yìí wọ́n yàn gẹ́gẹ́ bí alábòjútó tó wà fún ọ̀rọ̀ káràkátà, ìyẹn nípínlẹ̀ Sokoto náà, nígbà tí gómìnà Yari tó wà ńbẹ̀ lọ́dún 2015. Ìgbóyà ó tún kúrò ńbẹ̀, ó lọ di akọ̀wé àgbà eléyìí tó wà fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ohun àlùmọ́nì àti ìdàgbàsókè àwọn nǹkan orin wa lórílẹ̀‐èdè Nàìjíríà, nígbà tí ààrẹ wa lánàá olóògbé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, bàbá ń dàwúrà, bàbá onímàálù, ńgbà wọ́n wà lórí ipò. Ìgbówáyá ọmọ ẹlẹ́ẹ̀kejì tíyẹn náà tún jóbìnrin, ọ̀mọ̀wé Zainab Atiku Bagudu. Ó dọmọ méjì lọ́dọ̀ Shinkafi nìkan. Ọmọ tìyẹn náà ọ̀mọ̀wé Zainab Atiku Bagudu, ìyẹn ọkọ tìyẹn gangan ó di gómìnà nípínlẹ̀ Kebbi. Ẹ̀bẹ̀ ti gbàgbé, ọkọ tìyẹn náà di gómìnà nípínlẹ̀ Kebbi. Ọkọ tiẹ̀ tó di gómìnà nípínlẹ̀ Kebbi, ìyẹn náà tún jẹjẹjẹjẹjẹ. Ó wá kù kan, Hadiza Abdulaziz Yari, ìyẹn náà tún jẹ́ ìyàwó gómìnà ìpínlẹ̀ Zamfara. Abdulaziz Yari, ìyẹn túmọ̀ sí pé Umaru Shinkafi, àwọn ọmọ obìnrin mẹ́ta tó bí méjì inú wọn ó jẹ́ ìyàwó gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà náà ni. Ẹjá kúrò ńbẹ̀ ká kọjá sọ́dọ̀ Alhaji Waziri Ibrahim. Alhaji Waziri Ibrahim yìí, ìyẹn wá láti Damaturu nípínlẹ̀ Yobe ni. Bẹ́ẹ̀ bá ń gbọ́ Màdúgùrí, àwọn eléyìí ló lògbà ní gbogbo ìgbà náà tá à ń sọ yìí. Màdúgùrí òun sì ló lùlò tó jẹ́ ti ìpínlẹ̀ Borno.
àwọn eléyìí wọ́n jẹ́ ọ̀kan gbòógì tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú Nigerian People's Party ilẹ̀ NNPP. kódà òun gangan lolùdíje fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún ń bò tún yá ó tún di olùdíje fún Great Nigeria People's Party GNNPP nígbà tí wọ́n wà lórílẹ̀ àlà gbogbo ìgbà tí wọ́n wà tí wọ́n dúró gangan gẹ́gẹ́ bí àgbà olóṣèlú. èmi tí ń tòótọ́ bàbá yìí wọ́n gbìyànjú lọ́dún 1979 ṣùgbọ́n kò bọ́ sí láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Alhaji Waziri Ibrahim tá à ń sọ yìí wọ́n fìyàwó méjì ilẹ̀ ńgbà wọ́n mọ jáde láyé. ọmọ 15 ni wọ́n fi ilẹ̀ ṣùgbọ́n nínú àwọn ọmọ 15 tí wọ́n fi ilẹ̀ yẹn méjì òun náà gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọn nínú ètò ìṣèlú máa jáwó ètò ìṣèlú ń jáwó náà ìyẹn náà gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọn àwọn méjì nínú àwọn ọmọ 15 tó fi ilẹ̀ kọ́lọ́run bá kó fọ̀rùn kẹ́ wọn. àwọn méjì tó fi ilẹ̀ Khadijat Bukka Abba Ibrahim àtàbúrò rẹ̀ Aisha Waziri Ibrahim. ṣe ẹ̀ wá rí Khadija yẹn gangan òun ló fẹ́ aṣòfin àgbà Bukka Abba Ibrahim tíyẹn náà tó ti fi bí ẹ̀mẹ́ta tó ti ṣe gómìnà nípínlẹ̀ Yobe ó ti kọ́kọ́ ṣe láwọn ìgbà kan ọ̀nkà mọ́ ó ṣẹ̀ tún wá ṣe méjì míì ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ Khadija yìí aṣòfin àgbà lòun náà lẹ́gbìmọ̀ aṣòfin àgbà wa lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣe ẹ̀ mọ̀ Musiliu ọba ní kòró kò sí kòró kò síbò nípínlẹ̀ Èkó Musiliu ọba ní kòró ni mò ń sọ ẹ̀dẹ̀bà lẹ́ẹ̀mọ́ kí ló dé tẹ́ ẹ̀ mọ́. Musiliu ọba ní kòró òun náà jẹ́ ògbóǹtagìrì nínú olóṣèlú tí ń bẹ nípínlẹ̀ Èkó. ó ti fìgbà kan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti jẹ́ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó ti fìgbà kan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ alákòóso tó ń rí sí ọ̀rọ̀ ti àwọn ọmọ ogun wa lórílẹ̀‐èdè Nàìjíríà. wọ́n tún wá yàn án gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó jẹ́ aṣojú tá a mọ̀ sí ambassador high commissioner sórílẹ̀‐èdè Ghana. ó ní ọmọ ẹ̀ kan ọkùnrin ni Babájídé ọba níkòró ni lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ yìí ó ń bẹ nílé ìgbìmọ̀ aṣòfin tàwọn aṣojú Federal House of Representatives tí ń bẹ l'Àbújá ó ń ṣojú ẹkùn ìdìbò Etí Ọ̀sà Federal Constituency nípínlẹ̀ Èkó. ọmọ Musiliu ọba níkòró ni Jídé lórúkọ rẹ̀. ẹja wa lọ sọ́dọ̀ àwọn Fani Káyọ̀dé. bàbá àwọn Fani Káyọ̀dé ni wọ́n ń pè ní olóyè Rẹ̀mílẹ́kún Fani Káyọ̀dé òun lórúkọ bàbá wọn. bàbá yìí àgbà ọ̀jẹ̀ ni bá a bá sọ̀rọ̀ lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò ṣeé fọwọ́rọ́ tì sẹ́yìn. bàbá yìí agbẹjọ́rò làwọn náà lọ́dún 1958 wọ́n pẹ̀lú àwọn tí wọ́n jọ jagun tí wọ́n jọ dúró gírígírí lórí ọ̀rọ̀ kórílẹ̀-èdè Nàìjíríà kó lè gba òmìnira eléyìí tí a gbà lọ́dún 1960. bàbá tá a wú yìí àwọn àti bàbá olóyè Samuel Akíntọ́lá lọ́jọ́ wà nínú ẹgbẹ́ òṣèlú Nigerian National Democratic Party NNDP ni wọ́n jọ wà nígbà náà. òun náà wá ní ọmọ rẹ̀ ọkùnrin yẹn náà ti fi ìgbà kan rí tẹ́lẹ̀ tó jẹ́ alákòóso tó wà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú Minister of Aviation lórílẹ̀‐èdè Nàìjíríà. bákan náà wọ́n ti yàn án gẹ́gẹ́ bí alákòóso tẹ́lẹ̀ rí wọ́n ti yàn án gẹ́gẹ́ bí alákòóso tó rí sí ọ̀rọ̀ ètò àṣà àti ibi ìgbafẹ́ wa Minister of Culture and Tourism lórílẹ̀‐èdè Nàìjíríà. ńbẹ́ ti rántí Fẹ́mi Fani Káyọ̀dé bàbá rẹ̀ ló ń jẹ́ Rẹ̀mílẹ́kún Fani Káyọ̀dé. ẹja lọ sọ́dọ̀ Moshood Káṣímáwọ̀ Ọláwálé Abíọ́lá mọ̀nìkúdí owó ọmọ Abíọ́lá MKO. bẹ́ẹ̀ yóò bá sọ léyìí gbogbo wa náà ló kúkú ti yé Hope 93 làbọ̀ràbọ̀ rẹ̀ ò tí ì bọ́ lára wa lẹ́ni tí wọ́n gbàgbọ́ pọ̀ gangan ló borí nínú ètò ìdìbò sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà June 12 ní ètò ìdìbò tó wáyé lọ́jọ́ 12 oṣù kẹfà lọ́dún 1993. àwọn ọmọ tí olóògbé MKO Abíọ́lá àwọn náà ń bẹ ń bẹ mẹ́ẹ̀mẹ́ tó ń jẹ́ Lọlá Abíọ́lá Ẹ̀dẹ̀wọ̀ òun náà ó gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ bàbá rẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìṣèlú yìí. ó ti gbà kan rí tẹ́lẹ̀ tó jẹ́ ọ̀kan lára ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tó jẹ́ ti àwọn aṣojú lórílẹ̀‐èdè Nàìjíríà. ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ òun ló wà ń bẹ ẹja kò ń bẹ.